ẹ mà tún kú dédé àsìkò yìí o gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ olólùfẹ́ ìkànnì yìí Gist Entertainment ni ẹ wò ó ṣẹ́yìn náà ti gbọ́ ohun tó ṣẹlẹ̀ sí Fathia Balogun Lateef Adedimeji àti Iyawo ẹ̀ láti máa ṣe àgbéyẹ̀wò àwọn ohun tó ṣẹlẹ̀ sí gbajúgbajà ìgbà ojúmọ́ òǹṣèrébìnrin ilé wa tó ń ṣeré tíátà àti orí àgbàgbé tí gbogbo èèyàn mọ̀ sí Fathia Balogun. Àwọn ohun tó ṣẹlẹ̀ sí ní ọ̀sẹ̀ tó kọjá la máa gbéyẹ̀wò nínú fídíò yìí. Fathia Williams Balogun ló ti fi ìgbà kan rí jẹ́ aya Saheed Balogun tóun náà jẹ́ gbajúgbajà ògbóǹtagì ká sọ̀rọ̀ ká sì ṣeré sinimá àti torí àgbàgbé. Àwọn gbajúgbajà méjèèjì yìí tí wọ́n jẹ́ ògbóǹtagì ká ṣeré sinimá àti torí àgbàgbé ni wọ́n ti fìgbà kan rí jẹ́ tọkọtaya kó tó di wípé onígbà píngbà ẹ̀ sí méjì kó tó di pé wọ́n pín gàrí wọn lọ́tọ̀ọ̀tọ̀. Àmọ́ ẹ wò ó kó tó di wípé onígbà píngbà ẹ̀ méjì onígàrí pín gàrí sọ́tọ̀ọ̀tọ̀ Ọlọ́run ọba mi ṣe àmì sínú ìgbéyàwó wọn ó fún wọn lọ́mọ ọkùnrin bẹ́ẹ̀ náà ló fún wọn lọ́mọ obìnrin. Ẹ wò ó àmọ́ àwọn nǹkan kan àtàwọn nǹkan kan wá ṣẹlẹ̀ sí Fathia Balogun lẹ́nu lọ́ọ́lọ́ yìí tó sì fi lóde lórí Instagram ẹ̀ tó jẹ́ àgbàyanu. Kí ló wá ṣẹlẹ̀ sí Fathia Balogun ẹ gbọ́ dáadáa nínú fídíò yìí ṣùgbọ́n kó tó di wípé ẹ gbọ́ tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ lélẹ́yìí tẹ̀ ń darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ dákun ẹ kílíkì lórí subscribe button yẹn kẹ́ ẹ like kẹ́ ẹ share kẹ́ ẹ drop comment yín tẹ́ ẹ bá ti gbọ́ tán. Fathia Balogun mama Khalid ń ló ti fi léde lórí ẹ̀rọ Instagram ẹ̀ tó sọ sí gbogbo ayé gbangba yanya tí sì ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba mi lórí ọmọ ẹ̀ tí wọ́n pè ní Khalid Balogun. ẹ wò inú ẹni kì í dùn ká pa á mọ́ra ni Yorùbá wí o. òǹṣèrébìnrin yìí ló ń dúpẹ́ lórí ọmọ rẹ̀ ọkùnrin eléyìí tó bí fún Saheed Balogun bó ṣe kẹ́kọ̀ọ́ gboyè tó sì perégedé jùlọ pẹ̀lú first class ní iléèwé gíga iléèwé University of Lagos ní ìlú Èkó eyín UNILAG. ṣe bẹ́ẹ̀ mọ̀ wípé bí eégún bá jóore orí àtọkùn rẹ̀ á wú. Fathia Balogun ló ń fi ìdùnnú rẹ̀ hàn bó ṣe ń fi àwòrán ọmọ rẹ̀ ọkùnrin Khalid Balogun síta lórí Instagram rẹ̀. bẹ́ẹ̀ náà ló kọ àwọn ọ̀rọ̀ sídìí fọ́tò náà àwọn ọ̀rọ̀ akin ọ̀rọ̀ wúrí bó ṣe ń yìn bẹ́ẹ̀ náà ló ń kì í ní mẹ́sàn-án mẹ́wàá. ní ìparí ó ṣe àdúà lọ́pọ̀lọpọ̀ fún ọmọ rẹ̀ náà dáadáa wípé àgbéga ńlọlọ́wọ́n ọba mi yóò máa gbé ọmọ náà ga o. ẹ jẹ́ ká gbọ́ díẹ̀ nínú àwọn ọ̀rọ̀ tí Fathia Balogun tó kọ fún ọmọ rẹ̀. mọ̀mọ́ Khalid ló ní I'm short of words alhamdulillah. My darling son at Khalid, I'm overwhelmed with joy and gratitude. As I celebrate your incredible achievement, you have worked tirelessly and persevered through the challenges, and today you have emerged with first-class degree from the University of Lagos Creative Department. Alhamdulillah, my heart is bursting with pride and love for you, my darling son. As you embark on this new journey, I ask you to continue to be guided by faith, courage, and determination. Hey fam, please join me in praying for my son continued success, happiness, and fulfillment. May Allah bless him with wisdom, resilience, and prosperity on his path forward. Àmì o. ẹ wo tẹ́yìn náà bá jẹ́ olólùfẹ́ Fathia Balogun mọ̀mọ́ Khalid ẹ máa drop congratulation fún kámákì wípé ó kú oríire tọmọ tiẹ̀ náà àwa náà à ní fojú sunkún ọmọ ire ọmọ wa yóò ṣojú ẹ̀mí gbogbo wa lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi Èdùmàrè. ẹ wò ó ṣe tí ìgbàgbé ẹ máa bá mi click lórí subscribe button kẹ́ like kẹ́ bá mi share ẹ drop comment yín ẹ kí ìyá Khalid kú oríire. ẹ wò mẹ́wàá tó ń ṣẹlẹ̀ lágbo ohun ìṣeré Nollywood ilẹ̀ wa Nàìjíríà. Lateef Adedimeji àtòun àti ìyàwó ẹ̀ wọ́n mà ti ń fèsì ọ̀pọ̀lọpọ̀ challenges o. kí ni challenges tí wọ́n ń fèsì? ẹ rí wípé láti bí ọdún 3-4 tí Lateef Adedimeji tó ti fẹ́ ìyàwó ẹ̀ tí gbogbo wa mọ̀ sí Bimpe ni Ọlọ́run ọba mi ò tí ì ṣe àmì náà sí ìgbéyàwó wọn. ìyẹn ni wípé ọlẹ̀ ayọ̀ kò tí ì sọ nínú ìyàwó Adedimeji. èyí ló sì fà á tí ìyàwó Adedimeji Bimpe tó fi ń fèsì ọ̀pọ̀lọpọ̀ ìṣòro àti ìdojúkọ láàrin ẹbí ọ̀rẹ́
àti mọ̀lẹ́bí pàápàá láàrin àwọn fáǹsì Lateef Adedimeji àtòun gan fún ara rẹ̀. Láìpẹ́ yìí ní kò pẹ́ ni ọmọ kékeré kan ló tún ti ń kọ sórí ayélujára ìyàwó Lateef Bimpe wípé àgàn lásán ni ẹ́, ó jẹ́ tètè lọ wá nǹkan ṣe sí àìrọ́mọbí rẹ̀. Èyí ló sì fà á tó sì bu omi tútù sí Bimpe lọ́kàn lọ́pọ̀lọpọ̀. Ẹ wò oríṣiríṣi ìṣẹ̀lẹ̀ ló ń ṣẹlẹ̀ láàrin àwọn gbajúgbajà òǹṣeré ilé wa. Ìbéèrè tí gbogbo àwọn fáǹsì Lateef Adedimeji àti ìyàwó rẹ̀ tí wọ́n wá ń bi wọ́n ni pé ara ta ni gan-an ni nǹkan tí ń ṣẹlẹ̀. Ṣé Lateef Adedimeji ni ò lè dọmọ ni? Àbí ìyàwó ẹ̀ gangan náà ló yà gan ni? Èwo nínú ẹ̀yin méjèèjì ló ní problem? Ẹ sọ fún wa ká gbọ́ o. Ẹ wò Lateef Adedimeji náà ti wá fèsì síta gbangba fún gbogbo àwọn fáǹsì tí wọ́n ń backlash ìyàwó ẹ̀ wípé ẹ fi ilẹ̀ o, ẹ fi ìyàwó mi lọ́rùn sílẹ̀. Àwa kọ́ là ń ṣọmọ, Ọlọ́run ọba ló ń ṣọmọ. Tó bá wọn Ọlọ́run ọba mi yóò fún wa lọ́mọ. Àti pé ẹ̀yin gan tí ẹ mọ̀ bóyá ìpinnu àwa méjèèjì ni wípé kò tí ì wù wá láti ní ọmọ, a sì fẹ́ fi àyè lẹ̀ díẹ̀ fúnra wa láti fi ṣiṣẹ́, láti fi pawó dáadáa ni. Ẹ mọ̀ bóyá wa gan láti ìfẹ́ bímọ. Ẹ fi ìyàwó mi lọ́rùn sílẹ̀, ẹ filẹ̀, Ọlọ́run ọba ló ń ṣọmọ o. Ó dà ó yá, ẹ jẹ́ ká jọ gbọ́ ohun tí Lateef Adedimeji tó sọ nínú ìbéèrè inú yàrá àdákọ́ńkọ́ kan tí wọ́n bi Lateef Adedimeji. Ẹ jẹ́ àjọgbọ́n tí Lateef tó tún wí nípa ìyàwó ẹ̀. Somebody once told me in the Yoruba industry that mo fún ẹ ní ọdún kan. Mo fẹ́ wo nǹkan tó fẹ́ dà. I just told him mo fún yín lọ́dún méjì, ẹ máa rí nǹkan tí máa dà. Still get a lot of trolls. Yes. Recently, somebody still called her barren on the social media, and she'll be like, "Ade, come and see." You show me. Show it. That's how they come every time. They'll be all right. The story he tells me exclusively of how he proposed to Bimpe is the stuff of legend. I just woke up one morning. I just called her. Hello, how you doing now? Sure, what? Very bien, con. Well, she was fair me. That's how you proposed to her. I love it. Ó dá Ọlọ́run ọba mi tó fún Sarah lọ́mọ kó bá wa yọ̀ǹda ọmọ alálùbáríkà fún Bimpe àtọkọ rẹ̀ Lateef Adedimeji. Fún gbogbo ẹ̀yin tẹ́ wá jẹ́ olólùfẹ́ wa lórí ìkànnì yìí, both returning subscribers àti new subscribers, ẹ ṣé adúpẹ́pẹ́ òkun. Èmi á máa pé òjòjò oníṣòwò kó má nájà kókókó lára ọ̀tá yín ó máa le. Ẹ ní ṣàárẹ̀ bẹ́ẹ̀ lẹ̀ ní ṣàìsàn. Ọ̀dá owó kì í dàdàdà o, ọ̀dá owó ò ní dá yín, àpò yín kò ní gbẹ fowó lágbára lọ́wọ́ Ọlọ́run ọba mi. Ẹ ṣé o, àdúpẹ́. Ẹ má wàá gbàgbé láti drop comment yín sábẹ́ comment section fídíò yìí. Bẹ́ẹ̀ tí ń kí Fathia Balogun pé kí oríire títọ́mọ tiẹ̀ náà ní kẹ́ ẹ máa ṣàdúrà fún Lateef Adebimpe kọ́lọ́run ọba kó yọ̀ǹda ọmọ alálùbáríkà fún wọn o. Ẹ ṣé bẹ́ẹ̀ ti wà pẹ̀lú wa.